Ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹ́ sí yín. Gbáǹkọ́gbì ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín. Ṣògorẹ̀níkejì Abíọ́nà ló ń tọ́kùn ìròyìn. Ìròyìn ọ̀rẹ́ bá ti máa fún wa lẹ́sẹẹsẹ. Nínú ìdùnnú àti ayọ̀ ni agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Senegal ní Sadio Mane wà lọ́wọ́lọ́wọ́. Inú rẹ̀ dùn nítorí ó ti gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù ọkùnrin tó fakọyọ jùlọ ní ilẹ̀ adúláwọ̀ nínú ọdún 2019, ìyẹn Male African Player of the Year 2019, nígbàtí ọmọbìnrin ilẹ̀ Nàìjíríà ní ẹlẹ́sìn ayò Asisat Oshoala náà gba ti àwọn obìnrin. African Player of the Year 2019, Sadio Mane. Àwọn méjì tí Sadio Mane tayọ láti gbàmì ẹ̀yẹ náà ni Mohamed Salah tí wọ́n jọ wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool àti Riyad Mahrez. Àmì ẹ̀yẹ ọ̀hún òní ó jẹ́ àkọ́kọ́ tí Mane gbà látìgbà tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ agbábọ́ọ̀lù. Láti ìbẹ̀rẹ̀ sáà yìí ni Mane ti ń ṣe dáadáa nínú ìgbábọ́ọ̀lù pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù tó wà lókè òkun, Liverpool àti fún orílẹ̀-èdè rẹ̀. Ó ti sin ikọ̀ Teranga Lions dé ìpele eléyìí tó lẹ́yìn nínú ìfigagbága AFCON tọdún 2019 tó wáyé ní orílẹ̀-èdè Íjíbítì tí Algeria tó jáwé olúborí. Bí orúkọ rẹ̀ kò tilẹ̀ sí nínú líìgì ti sáà tó kọjá, pẹ̀lú ọ̀mì 22 tó ti gbá sínú àwọn, ó gba ìtẹ̀lẹ̀ ìgbábọ́ọ̀lù onígóòlù pẹ̀lú Salah àti Prayer. Ó sì kópa tó pọ̀ nínú rírí dájú wípé ikọ̀ Liverpool gba ife ẹ̀yẹ UEFA Super League àti ife ẹ̀yẹ FIFA eléyìí tọdún tó kọjá. Lọ́dọ̀ àwọn obìnrin, Oshoala tí ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ Barcelona ni wọ́n dìbò yàn gẹ́gẹ́ bí obìnrin tó fakọyọ jùlọ. Ká má gbàgbé, Asisat Oshoala ti gbà ní ọdún 2014, ó ti gbà á ní 2016, bákan náà ni ó tún gbà ní ọdún 2017. Báyìí ó ti bà lé àkọsílẹ̀ aṣíwájú rẹ̀ eléyìí tí ó jẹ́ Perpetua Nkocha tó gba àmì ẹ̀yẹ ọ̀hún lẹ́ẹ̀mẹrin ní ọdún 2004, 2005, 2010 àti 2011. Yàtọ̀ sí eléyìí, àmì ayò tí Mahrez gbá wọ inú àwọn nígbà tí wọ́n fi gbàgàgbà pẹ̀lú Nàìjíríà nínú AFCON 2019 ni wọ́n dìbò yàn gẹ́gẹ́ bí èyí tó ṣe iyebíye jùlọ, ìyẹn Goal of the Year. Bẹ́ẹ̀ ni ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ Algeria gba ikọ̀ tó fakọyọ jùlọ. Indomitable Lioness tó jẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù lóbìnrin ní Cameroon gba ti àwọn obìnrin pẹ̀lú. Nígbà tí ilẹ̀ Iran ti ṣèlérí láti gbẹ̀san ikú balógun rẹ̀, ìyẹn Qasem Soleimani, ọ̀pọ̀ àwọn ènìyàn rò pé eré lásán ni, àmọ́ kò ń ṣeré. Kódà nígbà tí ìsìnkú Soleimani tí ilẹ̀ Amẹ́ríkà pa ní Baghdad lọ́sẹ̀ tó kọjá, àwọn aláṣẹ ìlú ọ̀hún tún ṣèlérí láti gbẹ̀san lára Amẹ́ríkà àti àwọn ọ̀rẹ́ rẹ̀. Ní báyìí ó ti ṣẹlẹ̀ bí ohun ìjà olóró tó ju 12 lọ tí wọ́n ti jù sí apá ibi tí àwọn ikọ̀ ilẹ̀ Amẹ́ríkà wà. Olùrànlọ́wọ́ pàtàkì sí akọ̀wé ikọ̀ ọmọ ogun Amẹ́ríkà, ìyẹn Jonathan Ofam, sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan wípé ó hàn gbangba pé láti ilẹ̀ Iran ní àwọn ohun olóró ọ̀hún ti wá. Ibi tí àwọn ológun ilẹ̀ Amẹ́ríkà tó wà ní apá ilẹ̀ Iran, ìyẹn Al-Assad àti Ibil, ni àwọn ohun olóró ọ̀hún ló balẹ̀ sí. Kò tíì sí àkọsílẹ̀ ìfarapa kankan báyìí, àmọ́ ìkọlù náà wáyé lẹ́yìn tí ilẹ̀ Iran ṣèlérí gbígbẹ̀san ikú balógun wọn, ìyẹn Soleimani, tí ilẹ̀ Amẹ́ríkà pa ní Baghdad. Ọ̀rọ̀ àtẹ̀jáde wá láti iléeṣẹ́ ilẹ̀ Amẹ́ríkà pé ààrẹ Donald Trump
tí ilẹ̀ náà ń ṣe ìtọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Iran sọ wípé àwọn ní ó ju ohun olóró náà. Nancy Pelosi tí ó jẹ́ ọ̀kan lára àwọn aṣojúṣòfin ilẹ̀ Amẹ́ríkà sọ wípé ààrẹ wọn gbọ́dọ̀ ṣàrídájú ètò ààbò tó péye lórí àwọn ará ìlú àti dúkìá wọn. Bẹ́ẹ̀ ni ó tún sọ wípé ààrẹ Trump mọ bí yóò ti paná ogun tó fẹ́ rú yìí, nítorí kò tún gbọ́dọ̀ sí ogun tí yóò gbẹ̀mí àwọn ará ìlú àti láti bà dúkìá wọn jẹ́. Báyìí ilẹ̀ Amẹ́ríkà ti fi òfin de àwọn ọkọ̀ òfurufú tó ń wọlé láti Iran. Orílẹ̀-èdè Ukraine àti àwọn mìíràn ní àwọn ènìyàn tí wọ́n wà nínú ọkọ̀ bàálù tó jálulẹ̀ ní ilẹ̀ Iran, eléyìí tí wọ́n sì wà nínú ìbànújẹ́ àti ìdárò lọ́wọ́lọ́wọ́. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ láti Iran ni pé kò sí ẹni tó mórí bọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ bàálù ọ̀hún eléyìí tí ó jálulẹ̀. Ìròyìn tó jáde láti ilẹ̀ Iran fi hàn ọkọ̀ bàálù ọ̀hún eléyìí tó jẹ́ Boeing 737-800 ọ̀hún jálulẹ̀ ní ẹ̀gbẹ́ Parand eléyìí tó jẹ́ apá kan ìwọ̀ oòrùn Tehran tó jẹ́ olú ìlú ilẹ̀ Iran ní kété tí bàálù náà gbéra. Ìjàmbá yìí wáyé lẹ́yìn wákàtí ráńpẹ́ tí ilẹ̀ Iran ju ohun olóró sí bárẹ́kè ikọ̀ ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà tó wà ní ilẹ̀ Iran ní ìgbẹ̀san ikú balógun wọn eléyìí tí ilẹ̀ Amẹ́ríkà pa. Ọkọ̀ bàálù ọ̀hún ló ń fò lọ sí pápákọ̀ òfurufú Boryspil International Airport ní orílẹ̀-èdè Ukraine, ìyẹn olú-ìlú wọn. Àjọ tó ń rí sí ètò ìgbòkègbodò ọkọ̀ bàálù ní ilẹ̀ Ukraine ti rán àwọn òṣìṣẹ́ wọn láti lọ ṣe ìwádìí tó péye lórí ìjàmbá ọ̀hún. Boeing tó ṣe ọkọ̀ bàálù náà sọ wípé àwọn ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ńlá bí yìí, àyẹ̀wò àti ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí rẹ̀ lákòókò tí à ń kó ìròyìn yìí jọ lọ́wọ́. Gbogbo ikọ̀ tó ń rí sí ètò Boko Haram tí wọ́n ń ṣiṣẹ́ láabi ní apá àríwá ilẹ̀ Nàìjíríà ló ní ẹjọ́ jẹ́ látàrí àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n. Kódà ó ṣeé ṣe kí àwọn olórí wọn fojú ba ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọ̀daràn lágbàáyé fún ẹ̀sùn ọlọ́kan-ò-jọ̀kan. Bẹ́ẹ̀ ni ikọ̀ ológun orílẹ̀-èdè yìí náà ni ó ṣeé ṣe kí àwọn pẹ̀lú fi ojú ba ilé ẹjọ́ náà pẹ̀lú. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde láti ọ́fíìsì olùfẹ̀sùnkanni ti ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ ọ̀daràn lágbàáyé, àwọn ẹjọ́ bíi 10 ní àjọ ẹlẹ́ṣọ́ ààbò ilẹ̀ Nàìjíríà yóò jẹ́ tó ń tàwọn ikọ̀ ẹgbésùmọ̀mí 3 tó ń forúkọ Boko Haram ṣiṣẹ́ láabi tiwọn. Ẹjọ́ 7 tó wà níwájú ikọ̀ Boko Haram nígbàtí ikọ̀ ológun yóò jẹ́ 3 nínú rẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè 11 lágbàáyé tí ẹ̀sùn ìtẹ̀tọ́ ọmọ ènìyàn tó ń ti ìgbésùmọ̀mí ń bẹ níwájú wọn. Àwọn orílẹ̀-èdè bíi Colombia, Venezuela, Guinea, Iraq, Palestine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀wẹ̀, àwọn ikọ̀ ológun ilẹ̀ Nàìjíríà tó ń tìkọ̀ Boko Haram tí ògbóǹtarìgì agbésùmọ̀mí Abubakar Shekau ń darí rẹ̀ ti ikọ̀ Islamic State in West Africa Province ti apá Ansaru ni yóò káwọ́ pẹ̀yìn ìròjọ́ níwájú ilé ẹjọ́ náà lágbàáyé. Ká má sì gbàgbé pé láàrin ọ̀sẹ̀ yìí ni gómìnà Zulu ti ìpínlẹ̀ Borno fi ẹ̀sùn gbígba owó rìbá kan àwọn ikọ̀ ológun ilẹ̀ Nàìjíríà àti títẹ̀ ẹ̀tọ́ àwọn ènìyàn mọ́lẹ̀. Inú ikọ̀ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà kò dùn sí ẹ̀sùn tí gómìnà ìpínlẹ̀ Borno fi kan àwọn òṣìṣẹ́ rẹ̀ pé wọ́n ń gba rìbá lọ́wọ́ àwọn èrò inú ọkọ̀ eléyìí tó ń gba òpópónà Maiduguri sí Damaturu. Ikọ̀ ológun náà sọ wípé eléyìí kò bójúmu, ó sì lè tako ìkọjú ìjà sí ikọ̀ agbésùmọ̀mí ní apá àríwá. Bí ó ti ṣèlérí láti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà, ó ní ìgbésẹ̀ gómìnà Babagana Zulum òun ni láti na ìka àbùkù sí ikọ̀ ọmọ ogun níta gbangba wípé eléyìí kù díẹ̀ káàtó, ó sì lè di iṣẹ́ ètò ààbò lọ́wọ́ ní ìpínlẹ̀ náà bí wọ́n ti ń gbógun ti àwọn agbésùmọ̀mí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni gómìnà dúnú sí ìgbésẹ̀ ìwádìí tí àwọn ológun náà gbé lórí ọ̀rọ̀ náà, àmọ́ kò sọ ohunkóhun lórí àròyé tí àwọn ológun ọ̀hún sọ. Gómìnà Zulum ló sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ yìí fún ọ̀gágun Olúṣẹ́gun Adéníyì wípé àwọn òṣìṣẹ́ ológun gbowó kọ́bẹ́ lọ́wọ́ àwọn awakọ̀
àti èrò tí kò ní káàdì ìdánimọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́. Ẹgbẹ̀rún kan náírà ni a gbọ́ wípé àwọn ológun náà ń gbà lọ́wọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí owó kọ́bẹ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé olùdarí ìmúṣẹ́ṣe ikọ̀ ológun Aminu Iliyu Yasu sọ wípé àwọn kò dunnú sí ọ̀rọ̀ eléyìí tí gómìnà eléyìí tí ó sọ wípé wọ́n ń gba owó kọ́bẹ́ lọ́wọ́ àwọn ènìyàn. Ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀, tí a bá padà dé ìròyìn ń tẹ̀ síwájú.